ọ̀pọ̀ ọmọ Yorùbá nínú ìṣẹ̀lẹ̀ náà rí kódà tí àwọn èèyàn tó sì ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn pàtàkì láti ìlú Igbóọrà tó wà ní agbègbè Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, bẹ́ẹ̀ nínú tiwọn náà dùn lórí nǹkan tó ṣẹlẹ̀ sí Aláàfin Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Abdulhakeem Ọ̀wọ́adé àkọ́kọ́ lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tí ó kọjá yìí, lásìkò tí kábíyèsí tó ṣàbẹ̀wò sí ìlú Igbóọrà lórí ayẹyẹ ọdún ìbejì tí wọ́n ṣe níbẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ yìí. Lẹ́yìn tí wípé ọ̀sẹ̀ tó kọjá ní àwọn aráàlú Igbóọrà ni wọ́n ṣayẹyẹ ọdún àwọn ìbejì tí wọ́n pè ní World Twins Festival, tó sì jẹ́ pé nítorí pé ìlú Igbóọrà ó jẹ́ ìlú tí Olódùmarè tó fi bíbí àwọn ìbejì tó fi jíǹkí, ló jẹ́ kí wọ́n máa ṣe ayẹyẹ àwọn ìbejì náà níbẹ̀ lọ́dọọdún. Ẹ sì rántí pé nínú ọmọ mẹ́rin tí wọ́n bá bí ní ìlú Igbóọrà, ìwádìí jẹ́ kó di mọ̀ pé ìkànnù wọn ló máa ń jẹ́ ìbejì, èyí tó jẹ́ pé ó jẹ́ nǹkan ńlá tọ́lọ́run tó ṣe fún àwọn aráàlú Igbóọrà àti ilẹ̀ Yorùbá, tó sì jẹ́ pé ní gbogbo àgbáyé àwọn ìlú bíi méjì yìí, ìlú Kọ́díhì lórílẹ̀‐èdè India àti ìlú Cándido lórílẹ̀‐èdè Brazil, ẹni ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n lè bá ìlú Igbóọrà ṣorogún lórí eléyìí, ìyẹn pé lórí bí wọ́n ṣe ń bí ìbejì ṣá ọlọ́dọọdún, nítorí pé ìlú Igbóọrà nítorí pé wọ́n máa ń bí ìbejì ńbẹ̀ ló jẹ́ ká máa ṣe ayẹyẹ ọdún ìbejì níbẹ̀ lọ́dọọdún, tó sì jẹ́ pé tọdún yìí ni àkọ́kọ́ tí yóò bá Ọba Abímbọ́lá Hakeem Ọ̀wọ́adé lórí ìtẹ́, nítorí pé ọdún yìí ni kábíyèsí ló ṣẹ̀ṣẹ̀ gorí ìtẹ́ àwọn baba ńlẹ̀. Ṣá o, lẹ́yìn tí kábíyèsí tó jẹ́ àlejò pàtàkì níbẹ̀ tí ayẹyẹ tán tí kábíyèsí fẹ́ kúrò ńbẹ̀, ó ní àwọn ọmọ ìta náà máa lọ dá mọ́tò kábíyèsí lọ́nà tí wọ́n fẹ́ gba owó ilẹ̀ lọ́wọ́ odidi orí adé. Ọ̀rọ̀ ìlú sì padà di awuyewuye àti ariwo ńlá débi táwọn ẹ̀ṣọ́ ààbò kábíyèsí tán yìnbọn sókè kó tó di pé wọ́n jẹ́ kí kábíyèsí kó rí ààyè lọ. Ọ̀pọ̀ ọmọ Yorùbá nínú ìṣẹ̀lẹ̀ yìí máa ń bí gidigidi tí wọ́n sì ń sọ̀rọ̀ sí àwọn ọmọ ìta náà wípé àbùkù ńlá ni wọ́n fi kan gbogbo ilẹ̀ Yorùbá, nítorí pé irú ọba ńlá bíi t'Aláàfin kò lẹ́tọ̀ọ́ kan lọ máa béèrè owó lọ́wọ́ ẹ̀ kan máa dá a lọ́nà, nítorí pé ìwà tí kìí ṣe ìwà ọmọlúàbí ni. Bẹ́ẹ̀ lọ́pọ̀ àwọn ọmọ bíbí ìlú Igbóọrà náà, bẹ́ẹ̀ làwọn náà ni wọ́n sọ̀rọ̀ tí wọ́n sì fẹ̀hónú àti àìdùnnú wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Nígbà tó ń sọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ nípasẹ̀ agbẹnusọ ẹ̀ Ọ̀gbẹ́ni Bọ̀dé Dúrójayé jẹ́ kó di mọ̀ pé ìbọn tí àwọn ẹ̀ṣọ́ ààbò yìí kì í ṣe ọta àbọn gidi live bullet, ó ní nítorí pé àwọn ọmọ ìta náà fẹ́ fa wàhálà, wọ́n sì fẹ́ ṣe Aláàfin ní ìṣekúṣe, ló jẹ́ kí àwọn ẹ̀ṣọ́ ààbò kan ló gbọ́ ọ̀nà láti dáàbò bo Aláàfin àti láti gbé kúrò níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún.